kò bọ́lá jẹ́ ara mi níṣẹ́ wà bíbù àtọ̀dá onímọ̀ tó pọ̀ Pasuma láti kún mi àti èwo lọ́ba fi kún rẹ̀ torí pé àkíkóríṣi nínú ayé ṣe ló yẹ ká yan àwọn akíjà ní dání ó yàtọ̀ gan sákídáre ọpẹ́ fọ́lọ́run akíyan lọ́yọ̀ ọlọ́run fún wa àṣewà bíbù dàrẹ́ lóore tó bá fi fún wa iná ló fi máa lọ ṣẹ́rọ mọ́tòkùn bí ní ọjọ́ àtọ̀dájọ́ bàbá tóbi àdàmọ́ babalágége. tó ń dá wàhálà lẹ́ni bí ọ̀rọ̀ fíkún àtàtìbírù tàtìbírù yẹn ni pé ká máa ṣára wa lọ́gbẹ́ àwọn ṣíyà kan wà tí wọ́n ní ọjọ́ kan nínú oṣù Muharram tí ń jẹ́ déédéé ọjọ́ tí wọ́n pa Hùsẹ́ìnì torí pé wọ́n dú Hùsẹ́ìnì lóye ni ọmọ ànábì àwọn á máa banújẹ́ fún ọjọ́ yẹn yìí pé wọ́n ta ẹ̀jẹ̀ ọmọ ànábì ilẹ̀ àfi kẹ́jẹ́ táwọn pàápàá tó bá ta á lẹ̀ ńjọ́ yẹn báwọn bá lè kú ó wà máa ṣàrẹ̀ ẹ́ńbíléèdì òun náà ní í ṣàrẹ̀ kò kan ayé bí àṣà yín bó bá parẹ́ tó bá kú yóò lọ bọ́ lọ́wọ́n ọba rẹ̀ ń bẹ̀ ìyín wò wá ní káwọn wá sọ di káfíìrì pé bóun ló ń ṣàrẹ̀ ọlọ́run ti ní ẹ má para yín ẹ sì má ṣokùnfà tí ó pa yín àbí lọ́dọ̀ onísúnnà náà ẹnìkan ó sì gbé bọ́ǹbù yóò lọ bọ́ǹbù ara ẹ̀ pé òun ó fẹ́ ìyàwó tó pọ̀ nínú àlìjẹ́nnà ẹ kí wá ló fi yàtọ̀ sẹ́nu la ilaha illallah kí lòun náà fi wá yàtọ̀ sóníṣíà tí ó ń ṣára rẹ̀ lọ́gbẹ́ nítorí pé òun kẹ́dùn pé wọ́n gé ọmọ ànábì lórí láìṣẹ̀ kìí ṣe pé ó pààyàn kìí ṣe pé ó dáràn ẹnu páwọn mùsùlùmí pé àwọn fẹ́ kó wá bọ́ sórí khalifa Islam Yezidu ọmọ Muawiya tí wọ́n lọ sọ ọmọ kan ní Muawiya ń jò ní ọlọ́mọṣẹ́ àṣọmọ yẹn lápáyàn àfi ká bá wọn bẹ lọ́hùn torí pé tó bá ní kàn assassinate èèyàn láyé èyí tó pọ̀ jù náà sàhábà tí wọ́n assassinate àwọn tí wọ́n fún ní poison iṣẹ́ ọwọ́ àwọn Muawiya ni mọ́ ọkọ̀ tí wọ́n ń jẹ́ ni walillahi junudu min asalin àwọn ọmọ ogun bẹnu oyin wọ́n fún ọ lóyin látòkù Muawiya tó ń jẹ́ bàbá rẹ̀ òun ló pa Hasani ọmọ Fatima tí ń jẹ́ ọmọ Ànábì Yezidu ọmọ Muawiya ló pa Hùsẹ́ìnì ọmọ Ànábì bàbá pa ẹ̀gbọ́n ọmọ pa àbúrò wọ́n sì gé lórí lóye ìyẹn ló bí ìkẹ́dùn pé àwọn ò máa fi ọjọ́ yẹn máa rántí Hùsẹ́ìnì àwọn náà ó máa ta ẹ̀jẹ̀ ara wọn lẹ̀ lóòótọ́ Ọlọ́run ò rán wọn àmọ́ òun ni ó ṣèdájọ́ wọn bẹ́ẹ̀ bá wá ń bá àwọn jà àwọn tó gé ọmọ tibí lórí ńkọ́ kí la ṣe fáwọn yìí hùn àwọn ń ṣe yẹn ó ń jà lébù lọ́dọ̀ àwa náà arínú àwọn tí wọ́n pera wọn lóní súnnà tí wọ́n dédé lọ bọ́ǹbù èèyàn mọ́sáàsì tí wọ́n ní Allahu Akbar tí wọ́n sì mú ọ̀bẹ tí wọ́n ń dú àwọn èèyàn lóòyẹ̀ nínú àwọn yẹn ìran súnnà ni wọ́n jẹ́ nínú àwọn tọ̀hún yẹn ìran ṣíyà ni wọ́n jẹ́ kìí ṣe ogun wọn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ẹ́mẹ́rí gùlátù ṣíà àwọn aláṣejù nínú oníṣíà ẹ̀ẹ́mẹ́rí gùlátù súnnà aláṣejù nínú onísúnnà bí àwọn tá à ń rí tí wọ́n ń dà lóru yìí torí pé àṣejù ni naam a rí pé ní ìsìn àti wá rí kí ló ń ṣẹlẹ̀ láàrin onísúnnà àti oníṣíà ṣàpẹ́ nìkẹ́ ṣe pé mò ń sọ pé tí ṣíà ń ṣe bí mo ti ń mú wá ni mò ń balance rẹ̀ ní ọ̀nà méjì báburú ṣe ń bẹ lọ́dọ̀ onísúnnà yẹn náà ló wà lọ́dọ̀ oníṣíà yẹn mo sọ̀rọ̀ kan jò yẹn nìkan bá ṣe mi gbọ́ mo ní gbogbo ọmọ tá à ń lò lónìí tá a fi gbọ́ ìsìláàmù yé ọ̀dọ̀ àwọn ṣíà ló ti origin wá lọ́ ti originate ẹ̀ wá náàwù ọ̀dọ̀ wọn ló ti wá sọ́rífù ọ̀dọ̀ wọn ló ti wá bàlágà ọ̀dọ̀ wọn ló ti wá arúdù ọ̀dọ̀ wọn ló ti wá mẹ́ntìkì ọ̀dọ̀ wọn ló ti wá ádàbù ọ̀dọ̀ wọn ló ti wá tẹ̀júwìdù ọ̀dọ̀ wọn ló ti wá ẹ kí wá ló kù kódà fíkíù ọ̀dọ̀ wọn ló ti pinlẹ̀ láwọn tí wọ́n jẹ́ sàhábà ní àwọn tí wọ́n jẹ́ tábì nínú wọn gbogbo ń tà ń lò tá a fi ń ṣe fáàrí
tẹ́yìn náà ń ṣe fa ẹ̀ ṣe wá bínú sí náà wù yẹn ẹ̀ ṣe wá bínú kódà lúgọ̀ ọ̀dọ̀ wọn ló ti originate wá ata tajwid tá a fi ń ka Kùránì. ìmọ̀ yẹn náà ó yẹ ká bá mọ̀ àwọn yẹn jà káwá láàní lo mímọ̀ wọn ká ní nítorí kíni à ń bínú sáwọn ṣíyàn. Abúlé Aswadi Aduali ọ̀dọ̀ rẹ̀ ní náàwù ti jáde. kódà tẹ́ ẹ bá àwọn ìmọ̀ yìí ọ̀dọ̀ wọn gbogbo mọ̀tẹ́yìn wá fi ń ṣe fáàrí lónìí tẹ́ ẹ torí ẹ̀ ń lọ Sàúdì yìí kódà fíkìwù ọ̀dọ̀ wọn ló ti wá torí Abu Hanifa ọ̀dọ̀ wọn ni sọ́dọ̀ wọn ló ti wá ẹlòmíì wọn kàn dàlákàyè wa rú láti sọra wa dọ̀tá ẹ̀sìn ká má ríra wa sẹ́yọ̀ ọ̀kan kí ète kèfèrí lè ṣẹ nam kí wá làwọn àfẹ́ẹ̀sìn wa sọ lórí ọ̀rọ̀ ṣíà àti onísúnnà kí n tó wá wọnú alukur'ani lọ tàbí wọn gba àfa yóò ka kur'ani lẹ́ni mo sì ń bọ̀ nú alukur'an tó fẹsẹ̀ àwọn tí mò ń sọ yín rinlẹ̀ arahul ulama àwọn ìrònú àwọn àfa wọ́n tún ní kan náà tí wọ́n ń pè ní alijinsu sharji lọ́dọ̀ oníṣẹ́ àtúnisúnnà tí wọ́n tún ìyíhun nídìí ká gbogbo ń ta kálẹ̀ yẹn náà níwọ̀n bá ó tó fún nílà káyè kí ni jinsu sharji bóyá bíi ọ̀rọ̀ béèyàn tí ń bá lọ́kọ láyà lò gbogbo yìí ò yẹ kó jẹ́ iṣu ẹgbẹ́ lápẹ́ owó ẹgbẹ́ ìjọ ní ìnísìn làwọn àwọn kan ló tún larí mọ̀ làwọn tí wọ́n wá jẹ́ àwọn blọ́gà bá tún gbé wọ́n fi ń ṣẹ̀rí pé tó o bá tí ì ṣe léyìí o tí ì ṣe kankan o wọ́n wá ń fi àfàsùn náà ṣẹ̀rí ẹ̀rẹ́ nìkan kó sọ̀rọ̀ tó bá jọ ń súnfì kan ní ilẹ̀ ó yá. ibẹ̀ yẹn kọ́ la fẹ́ lọ. so ara ulama kí wàá ní ìrònú àwọn afẹ́sìn lórí níta ń wí látẹ̀kàn yìí. àwọn àfáà wo ni mo fẹ́ sọ̀rọ̀ wọn láwọn àfáà tí wọ́n jó ní súnà tí wọ́n sì wà níwọ̀n tí wọ́n sì tí wọ́n yé sáláṣẹ jù tí wọ́n dá ẹ̀sìn anábìrú. àfáwà Sheikh Muhammadu Shaltutu أعلن أن العبادة طبقا لعقيدة الشيعة الاثنى عشرية صحيحا معترفا بالشيعة كمدرسة الإسلامية إلوكا فتاوى الأزهار فتاوى أزهري àwọn tí mọ̀ ìsìláàmù sì parí sọ́dọ̀ rẹ̀ nu nígbà tí wọ́n dá Jamia Saudi lẹ̀ àwọn àfa Azhari ló lọ́ọ́ kọ́ wọn ló sọ wọ́n dàfa léyìí tí wọ́n dà fáà tán ni wọ́n ẹ̀ṣẹ̀ wá ń kó àwọn ọmọ wọn síbẹ̀ ni wọ́n dàmọ̀ rúmẹ̀ ọdún wo ni wọ́n bẹ̀rẹ̀ yunifásitì ní ọdún mélòó ní Saudi Arabia tí wọ́n sọ di mamlakatu as-Saudiyya al-Arabiyya ọdún mélòó ni ẹ wá wọ́n gbàtà Azhari ti ń bẹ Azhari ti ń bẹ ó ti lé lẹ́gbẹ̀rún ọdún kan bí ẹgbẹ̀rún ọdún kan ó ti lé gbogbo Jamia Saudi Arabia ò tí ì pọ́gọ́rùn ọdún mẹ́ta nígbà tí wọ́n sì dálẹ̀ àwọn afáàsíàrí ni wọ́n kó lọ ọbẹ̀ ni wọ́n lọ kọ́ wọn lẹ́pẹ́ ẹ mọ̀ rí àfáà láti Azhari tí ó lọ mọ̀ ṣe tafsiri ní Kaaba wọ́n gbà wọ́n wá bẹ̀ lẹ́yìn tó wọ́n náà wá kóra wọn síbẹ̀ nígbà tákìdátul wàhábíyà wá bẹ̀rẹ̀ ni wọ́n wá da làákàyè àwọn èèyàn rú ẹgbẹ́ tí o bá ti lè gbá tiwa yìí àfẹ́ lọ́dọ̀ wa so Sheikh Shaltutu wa ní àlànà wọn wá kéde fún ayé annal ibadata pé gbogbo ìjọsìn wa tá à ń ṣe yìí tabqan li aqidati Shia ó ṣe déédéé irú àdìsọ́kàn táwọn Shia ní láwọn Shia tí wọ́n ń pè ní al-ithna ashariyya wọ́n ní sahihan àkídà àwọn lálàáfíà wọ́n ní mu'tarifan bi Shia
kamadrasatin islamiyya àwọn gbà yí pé àwọn ṣíà yẹn o ilé ẹ̀kọ́ ìsìláàmù ni wọ́n. tẹ́ bá ń béèrè pé islamic school islamic studies ní ṣíà jẹ́ láwọn dẹ́gbẹ́ al-ithna ashariya àfàwà ahmed sheltutu ni wọ́n sọ bẹ́ẹ̀ mahmud ó wà nù fatawa al-azhar. sheikh muhammad sayyidi Tantawi gbogbo èèyàn náà ni wọ́n mọ̀ wọ́n gẹ́gẹ́ bí àfa. àwọn tá à ń sọ yìí wọ́n ti jẹ́ Sheikhul Azhar rí nígbà tí wọ́n wà lójú ayé wọn. Tantawi ní azunnu ó léyìí tó dá èmi lójú ni wípé anna man amana billahi anna man amana bi an la ilaha illallah wa anna muhammadan rasulullah fa huwa muslimun mutlaqan. bàbá léyìí tó dá èmi lójú ni pé ẹnikẹ́ni tó bá ti lè ní ìgbàgbọ́ pé la ilaha illallah pé kò sẹ́nìkan tó ń wọ́n mẹ́sìn yàtọ̀ sọ́lọ́hun wa anna muhammadan rasulullah tó sì gbà pé muhammad òjíṣẹ́ ọlọ́run ni fàwùwà muslimun mutlaqan mùsùlùmí ni tí ò sí tó lè yí tẹ́nìkan ò gbọ́dọ̀ sọ nǹkan mi lórí ẹ̀. bàbá ní lidhalika zalanna nuhayyid munzu fatratin tawila ibara al-azhar al-adidi min ad-da'awati at-tawfiq bayna al-madhahibi al-islamiyya ala al-muslimin. bàbá ní ìdí nìyẹn táwa náà fi ń gbè lẹ́yìn tá a fi ń ṣe ìkúnlọ́wọ́ látọjọ́ tó ti pẹ́ fún àwọn àròrí Azhari níbi ká pé àwọn èèyàn sẹ́sìn. kí ni lórí wọn litawfiki bayna al-madhahib al-islamiyya pé gbogbo ojú ọ̀nà táwọn àwọn ọmọ mùsùlùmí bá pín sí kọ́ máa jẹ́ yọkan kọ́rọ̀ wọn máa jẹ́ kan. wa ala al-muslimin an ya'lamu ala tawhidi as-sufufi káwọn mùsùlùmí sì lọ́ọ́ mọ̀ pé ìjẹ́yọ̀ kan sáfù mùsùlùmí ni ó ṣe dandan púpọ̀. wa imayati anfusihim min al-inkisami ta'ifi kọ́ sì dáàbò bóra wọn kú òun bí à ń pín ẹlẹ́yàmẹ̀yà la shi'iyyun wala sunniyun kó má sì pẹ́ nìkan máa sọ pé ṣíyàn lèmi sunni lèmi. wọ́n ti wá sọ wá dọ̀tà pé tó o bá ti gbọ́ ṣíyàn ọ̀tá rẹ ni tó o bá ti gbọ́ súnà ọ̀tá rẹ ni lọ́dọ̀ ṣíyà tó o bá ti gbọ́ ṣíyà ọ̀tá súnà ni ṣáàndébì ló pè wọ́n lọ́tà ni. bàbá ní kulluna muslimun gbogbo wa pátá àti ṣíyà àti súnà kí ni wá mùsùlùmí. bàbá ní ma'al asafil awatifi wal afkaril musabbaqa ó ní lára àwọn nǹkan tí wọ́n ń bà yẹn nú jẹ́ àwọn àrònú tó já sí pé ó ti gbáwájú káwa tó dé. ó ní allati yalja'u ilayha al-ba'd táwọn èèyàn ń lò gẹ́gẹ́ bí ìrònú ẹ̀kọ́. ó ní iya sábàbù tafakkukil al-ummatil islamiyya wọ́n fẹ́ fi fa ìjọ ìsìláàmù ya ni. yẹ̀wúdí wa sásábẹ́ àwa méjèèjì pé ẹ nílé jẹ́yọ̀ kan nígbà tẹ́ ẹ bá jẹ́yọ̀ kan ẹ ní rí Kúdùs gbàtà yóò fi parẹ́. níjọ́ tí súnà àti ṣíyàn bá papọ̀ ni wọ́n rí Flọ́sítínì gbà. ẹ rí i pé lọ́wọ́ nísìn ìlú kan tí wọ́n ń bẹ̀rù lára mùsùlùmí lágbàáyé jù láyé Iran ni tó ń já wọn ṣíyà. wọ́n wá mú Saudi Arabia dání wọ́n a máa lò ní blala fún Jerusalem tẹ́yìn ń pariwo pé subhanallahi asra bi abdihi tẹ́tù máa dún ẹnu tí ó dá. ebi tá nàbí mú ọlọ́run má nàbí rìn lọ ní Kudus ẹ mọ̀ ní tàwa mùsùlùmí ni wọ́n dẹ̀ ń pa àwọn mùsùlùmí ń bẹ yawmiyan lójoojúmọ́ ayé kò sì bá yín nínú jẹ́ kèésì dùn yín. ìlú ànábì Ìsá ìlú ànábì Musa ìlú ànábì Yusufu ìlú ànábì Suleiman ìlú tó já sí pé ìlú àwọn ànábì Ọlọ́run ni ibi tá ànábì Ọlọ́run pọ̀ sí jù láyé ibẹ̀ ni. torí pé níjọ́ tí Yẹ̀húdí tí ṣíyà àti Sunni bá parapọ̀ ni wọ́n gba Kudus bí wọ́n bá parapọ̀ kò sẹ́ni tí ó gbà tá yóò fi parẹ́ bẹ́ẹ̀ tí máa bá lọ́nu ẹ mọ̀ tán ra yín. torí pé lọ́wọ́lọ́wọ́ nísìnyí wọ́n ń bẹ̀rù Ìránì Saudi kẹrẹ òun ò yàtọ̀ sí ṣíṣí lọ́dọ̀ Amẹ́ríkà tọ́yì ní bí ó bá ti sí ni
tẹ́ bá gbọ́ pé wọ́n ń bọ́ǹbù àwọn èèyàn ní Yemen wọ́n pa àwọn kan ní Houthi yẹn onísúnnà ni wọ́n àmọ́ wọ́n fara mọ́ Ṣíà ẹ̀rí wọn tí wọ́n mọ̀ róró báyìí. So ẹni tí Saudi bá ti wá fi sórí ìjọba ìlú kan àwọn tí bẹ̀yẹn náà ń wò pé bẹ́ẹ̀ tí ń ṣẹ̀sìn yìí ò dáa tó wọ́n fẹ́ lé kú o. Saudi ó mọ bọ́ǹbù ìlú yẹn Amẹ́ríkà ó mọ ràn wọ́n lọ́wọ́. Ẹ wá wo ohun tí wọ́n ṣe fara Palestine kò sí seaport kò sí airport kò sí market wọ́n lè wọlé wọ́n lè jáde kò sọ́spítì tó yẹn tírí tó bá ń jagun náà wọ́n lè kú ọmọ nílùú tí wọ́n gbà pé odidi state ni tó sì já sí pé Saudi náà ló ran àwọn kan lọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn tó já sí pé refugees láti wá fún wọn nílẹ̀ náà fáwọn Yahudi bẹ́ẹ̀ ni wọ́n ṣẹ́tù wọn síbẹ̀. Mistake táwọn èèyàn wá máa ń ṣe láyé ni pé wọ́n máa lọ mọ́ Bíbélì ọ̀rọ̀ Palestine ò ní í ṣe pẹ̀lú Bible torí pé kò sí ìlú kan tí ń jẹ́ Ísírẹ́lì fámìlì kan ní ń jẹ́ bẹ́ẹ̀ ilé ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n dá Ísírẹ́lì kalẹ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè láti fi fìyà jẹ mùsùlùmí ní 1948 ní 47 wọ́n gbé wọnú máàpù 48 wọ́n dálẹ̀ ní ìjọba Saudi ló sì fọwọ́ sí torí wípé Amẹ́ríkà ń fún wọn ní nǹkan fẹ́ Yehudi ń fún wọn ní nǹkan fẹ́ torí pé Abdul Wahab aláì lòun àti jù. Ìran àwọn àti jù àṣepọ̀ tó wà láàrin wọn ni pé báwo ni jù ó ṣe dẹni tí ó nílùú. Miamians ni wọ́n ogun ló tú wọn ká náà wá lọ ṣẹ́tù wọn síbẹ̀ làwọn bá rí pé ilẹ̀ yìí dáa náà bá lọ mọ́ ọ̀rọ̀ ẹlẹ́sìn dé wípé promise land ni ṣáwọn ọlọ́run wá promise. Ànábì Ìsá tó sì jọmọ ẹbẹ̀ ṣebí Aramíyà ni Aramaic lédè rẹ̀ kìí ṣe de àwọn eléyìí wọ̀nyí àwọn eléyìí kọ́ èdè ńgbà tí wọ́n débẹ̀ ni láti fi ya jẹ́ mùsùlùmí. Bẹ́ẹ̀ bá sì ra àwọn tí wọ́n jọ jẹ́ lárúbáwá àti jù tí wọ́n wà ńbẹ̀ ẹ rí wọn pé wọ́n yé sábà bára wọn jà ẹ ra àwọn jù ní wọ́n lẹ́lẹ́hàá wọ́n ò ní rúgbọ̀n torí pé lọ́dọ̀ jù tó o bá ti lè jẹ́ obìnrin ẹlẹ́hàá ò lè jẹ́ jù tó o bá ti lè bójú ò lè ṣe jù. Idha kharajat al-mar'a bikashfi wajhiha qad kharajat anil yahud njọ́ tó bá ti ṣí ojú lẹ́ báyìí ṣe yahudi mọ́ lẹ́ẹ̀fi lè róbìnrin wọn ń ta títí dọ̀la ẹlẹ́yà láwọn ìyàwó wọn títí dọ̀la wọ́n wá lọ mẹ́sìn Saudi wá ń kún wọn lọ́wọ́ Iran yẹn ni ó wá máa gbanú wo lẹ́lẹ̀ máa fún wọn lóúnjẹ ni ó máa fún wọn ní tí wọ́n lè fi gbèjà ara wọn ẹ̀dẹ̀ lẹ́fẹ́ gba Kudus àwọn náà tún wá máa sọ lórí mímbà yìí lọ́dọ̀ wọn Ọlọ́run kó gba ìlú Kudus padà fáwọn o wọ́n dẹ̀ ń kún àwọn tí wọ́n fẹ́ kó ṣe gbà lọ́wọ́ fisikálì. Gbogbo mùsùlùmí tí ó bá tako ìlànà Saudi ìjọba ò ní gbérí lágbàáyé. In tó ṣẹlẹ̀ sí Gaddafi ṣe wá rò pé ó ṣẹ̀yìn Saudi ni kò ṣẹ̀yìn wọn. In tó ṣẹlẹ̀ sí Saddam kò ṣẹ̀yìn wọn. Èyí tí wọ́n mú ní tí wọ́n padànù tí wọ́n jẹ́ kó ka Kùránì mọ́ tó fi kú ṣe Abdulaziz Sisi àbíkílẹ̀ tí ń pè pírẹsidẹ́ǹtì kan tó jẹ ní Egypt ń jò ní Morsi ìrànlọ́wọ́ Amẹ́ríkà àti Saudi ni èèyàn dìbò wọlé ẹ̀sìn ní kán má jáde takò jọba ẹ̀sìn ran odidi ìlú kan lọ́wọ́ kán lè jọba ìlú kan lọ torí kíni torí pé kò gbà fẹ́yìn ó ní sàríà tẹ́yìn ń ṣe ò lálàáfíà òun fẹ́ ṣe sàríà tó lálàáfíà ẹ sì tàn wọ́n gbogbo olórí tí ò bá ti nígbà tí yín láyé tí ò gbà ti Amẹ́ríkà tí ò gbà ti Saudi wọ́n wá lo Saudi fún wọ́n fi jẹ níyà
nínú ìran lárúbáwá wọ́n dá àárín òun àti Iran rú ẹ wo ohun tí wọ́n sọ Syria dà wọ́n parẹ́ pátápátá ẹ wo Yemen gbogbo ìlú Islam tó jẹ́lẹ̀ lárúbáwá wọ́n disunite wọn látara pé Kudus yẹn ọwọ́ yín ò ní bá Saudi kẹrẹ mìdìmídì làwọn ń wò mìdìmídì kí ìjọba yẹn má bọ́ lọ́wọ́ àwọn kẹlòmíì má gbàjọba ní kọ́ńtínẹ́ǹtì yẹn torí pé ó ń jọ pé Iran ló ń tájẹ́ tiẹ̀. So àwọn ń ta ní táwa kó wọnú ẹ̀sìn nìyẹn àfáà ní in tó ń bà wá nú jẹ́ tó sì ń dùn wá lọ́kàn náà làwọn ìròrí táwọn kan tó ṣáájú wa yẹ́lìjáwó ilayhi albad táwọn kan gbé kalẹ̀ nínú àwọn àfẹ́sìn tó jẹ́ pé àwọn Yẹ̀wúdí ti náwó fún wọn sábàbùn tafakukil ummatil islamiyya tí wọ́n fẹ́ fi fa ìsìláàmù ya ẹnu yóò ní kó lára àwọn àfáà sunna ni wọ́n ń sọ̀rọ̀ yìí o Sheikh Muhammad al-Ghazali nígbà táwọn fẹ́ sọ̀rọ̀ wọ́n ní wájibun lil muslimin in tó jẹ́ ọ̀ranyàn fún gbogbo mùsùlùmí ayé náà ní pé an yattahidu didda a'da'il islam kí wọ́n panupọ̀ kí wọ́n ṣẹyọ kan láti tako àwọn ọ̀tá islam yìí kí wọ́n tako àwọn ọ̀tá islam wàdí ayatihim àti tí wọ́n ń pèpè lé lórí torí pé wọ́n fẹ́ kí islam gbérí kódà nù Nàìjíríà yìí náà ariwo tẹ́ ẹ̀ máa gbọ́ ni pé wọ́n fẹ́ islamize Nàìjíríà ni àmọ́ ńlẹ̀ Ìgbò kò lè sí mọ́sáàsì wọ́n fẹ́ islamize Nàìjíríà ni kò sí stíríìtì kan nílùú kan ẹtì ẹ̀wò Jẹ̀ṣà yìí èèyàn lè rí stíríìtì kan tí ò ní sí ṣọ́ọ̀ṣì mẹ́ ṣé ṣọ́ọ̀ṣì wá jẹ́ kọ́mpìnì kò ṣeé ṣe ládùúgbò yìí kí mọ́sáàsì wà ní stíríìtì kankan kò ṣeé ṣe torí pé táwọn náà ń gbà pé wọ́n fọ yín wọ́n fọ oúnjẹ fọ́ wa wọ́n fi mílíkù fọ́ wa wọ́n fọ̀rọ̀ ẹnu fọ́ wa àwọn àfáà tí wọ́n dẹ̀ ń tọ́jú àwọn èèyàn lẹ́sọdẹ́lẹ́bọ̀ yìí àwọn tọ́lọ́wọ́n bá tún ń lò ní sábàbí báwọn èèyàn tí nǹkan bá fẹ́ dàrú mọ́ wọn lọ́wọ́ ń gbà mí yàtọ̀ sáwọn wèrè tí wọ́n sọra wọn di 419 àwọn èèyàn wà lọ́tọ̀ torí pé 419 lẹ́yìn náà ń ṣe ẹni tó lòun mọ́lẹ̀ ṣé òun èso lè ní ẹni tó parọ́ pé wọ́n lọ àtáàkì yẹ ẹnìkan lé tó sì ń forúkọ rẹ̀ gbowó ṣé òun èso ń jálàbí ṣebí jálàbí olè kan lè yíhun tẹ́ ẹ sì gbowó náà tí ò dọ́dọ̀ ọmọ náà dọ̀la tẹ́ ẹ tún wá ń lé ọmọ náà ká ọmọ tẹ́ ẹ kọ́ ló lè ẹ wá lẹ́ fẹ́ fìyà jẹ tẹ́yìn náà sì jólè ẹ rí pé astaghfirullahalazim ẹ wo mùsíbà 419 lẹ́yìn ṣe wọ́n lé olè náà ló mẹsẹ̀ olè tọ̀ olè ní mọ́lẹ̀ olè ní mọ́lẹ̀ ẹ̀yin tí ó já pé ń bí ẹ ti lọ́ọ́ ṣe jálà bíi tiyín wọ́n fẹ́ yín méjì nílẹ̀ ìwọ yìí sọ́ọ́dì tiwọ́ nìkan ìwọ wá ń pa àwọn èèyàn ní 419 ó ń pè wọ́n láfọ olè kí ni ìwọ olè tó bá ń pè yàn lánìní ìwọ ló yẹ kán pè bẹ́ẹ̀ ó sì gbálẹ̀ onílẹ̀ tí yẹn náà wá sunkún torí pé kí ni yẹn pálẹ̀kùn bẹ́ẹ̀ bá tiẹ̀ tún gbalẹ̀ lọ́wọ́ mi ẹ má fìyà jẹ mí o Ọlọ́run má fìyà jẹ oníkálukú wa Shehu Tantawi àwọn náà tún dá sí pé tí wọ́n jẹ́ Sheikhul Azhar ńgbà yẹn wọ́n ní la yujadu khilafun kò sí ìyàtọ̀ kankan bayna sunna wa shi'a láàrin onísúnà àti oníṣíà wọ́n ní wa anna kulla man yashhad an la ilaha illallah muslimun gbogbo ẹni tó bá ti ń ṣe la ilaha illallah mùsùlùmí ni wa qala Hasanul Banna àfáà tó ṣe gbìyànjú gan yẹn ìgbìyànjú àfáà yẹn ni wọ́n kórìíra o ṣàgbé àwọn Jamal Afghani ṣàgbé wọ́n pọ́ìsìn wọn nípa sínú ẹ̀wọ̀n ni láwọn àfáà Islam tí wọ́n fẹ́ gbópo Islam tí ò ní ìjọta Amẹ́ríkà wọ́n á pa wọn ni àwọn lárúbáwá yìí náà ni wọ́n sì rán síra wọn àfáàní ìlẹ́mú
anna sunnata wa shi'a ó ní ẹ lọ́ọ́ mọ̀ pé sunna àti shi'a wa ala iltiqa'i muslimun tá a bá wò wọn mùsùlùmí làwọn méjèèjì o ẹjẹ́ àjọ ó ní tajma'uhum la ilaha illallah la ilaha illallah dà wọ́n pọ̀ o wa anna muhammadan rasulullah muhammad rasulullah iná tó pa wọ́n pọ̀ o ó ní wa hadha aslul aqida eléyìí ní ìpìlẹ̀ àdìsọ́kàn wa sunna wa shi'a lọ́dọ̀ ẹni tó pèrè lóní sunna àtẹni tó pèrè lóní shi'a fihi sawa bákan náà ni wọ́n rí mbẹ́ o la ilaha illallah muhammad rasulullah tá a bá lọ ka tírà àwọn tí wọ́n ń pè ní dhikiriyatu la mudhakkarat nínú page 50 kákàdé 240 naam wa qala ash-shaykh ahmadu tayyib sheikhul azhar tí ń bẹ ń bẹ lọ́wọ́ ṣáà lè kú ọ̀rọ̀ sí lẹ́nu tó bẹ́ sheikhul azhar ní la yujadu khilafun bayna sunniyyi wa shi'iyyin kò sí yapa kankan láàrin onísúnà àti oníṣíyà yukhrijuhu minal islam tó wá lè gbé ẹni yẹn jáde kúrò ní islam sheikhul azhar tó wà ń bẹ lọ́wọ́lọ́wọ́ yìí ahmadu at-tayyib wọ́n ní la yujadu khilafun bayna sunniyyi wa shi'iyyi yukhrijuhu minal islam kò sí ìyàtọ̀ kankan àbí tó yapa kan láàrin onísúnnà àti oníṣíà tí ó wàá gbé onísúnnà kúrò ní islam lọ́dọ̀ oníṣíà tàbí tí ó gbé oníṣíà kúrò ní islam lọ́dọ̀ onísúnnà bẹ́ẹ̀ pé lẹ́nu ìṣe àwọn èèyàn tiẹ̀ ti wá dé ẹlẹ́bọ lọ́dọ̀ yín everybody ẹlẹ́bọ ni àwọn tó ti kú ẹlẹ́bọ ni wọ́n àwọn tó wà láyé ẹlẹ́bọ ni wọ́n àmọ́ àgbọ̀rí láyé pé bàbá ti yín ẹlẹ́bọ bàbá yín kẹ́ ò kírun àwọn bàbá tí yín wọ́n kírun àwọn tó wá kírun ẹ̀ ń pè wọ́n lẹ́lẹ́bọ bàbá àti wọ́n ò kírun tó bá sì kírun ta ni máàmù rẹ̀ ta ni jàmá rẹ̀ àwọn bàbá oríta fọ́gò tí wọ́n mú ọtí bírù tí wọ́n tún jójú ẹ̀yọ̀ àwọn bàbá tí wọ́n wá ṣiṣẹ́ fọ́lọ́run àtànábì tó yẹ pé wọ́n àráyè lo ayé kán gbádùn ayé ẹ wá ní ẹlẹ́bọ ni wọ́n ẹ wá máa parọ́ oríṣiríṣi mọ́ wọn ẹ wá ní ìsìláàmù là ń jà fún o súnà là ń ṣe o nígbà tó ti wá di pé nísìnyí súnà ti fẹ́ máa lágbára tí wọ́n rí pé wọ́n lè rí mọ̀ fi gbé mọ́ o ni wọ́n wá jẹ́ ká gbádùn ni wọ́n ń lé wa káàkiri o up súnà ṣé ṣẹ́sì ni ṣé súnà jẹ́ ṣẹ́sì àbójẹ́ máa ń yù tó wá ń dàbí pé níṣó tí wá ń dàbí ọ̀rọ̀ máa ń yù súnà ìtọ́sọ̀ sílámù dà lórí Facebook nu kò sí ní tó fẹ́ sọ tó da láyé tó bá ti ń kọ́ ti kùránì ẹnìkan sì mọ tara rẹ̀ sórí ibú yóò sì máa ní you are saying rubbish kùránì ló wí wọn yóò sì gbàgbé torí pé ó ti sọnù wọ́n ti bá làákàyè èmi ò kírun yóò máa ní up sunna up sunna mo á tún rò pé islam ti mọ ọmọ wa dá nǹkan o Facebook wa di tó ń ti mùsùlùmí gidi lójú láti wọ̀ ní tó yẹ ká fi tún ayé ṣe a sì fi ń ba ayé jẹ́ ẹjọ́ wa ni wọ́n ń rán lójoojúmọ́ tó o bá rí ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ ọ̀bàjẹ́ nǹkan àbàjẹ́ ọ̀dọ̀ wa ni ẹ dákun ṣé súnà ní update ṣé súnà ní ká máa parọ́ mọ́ yàn ṣé súnà ní ká máa bàyàn ló kọjẹ́ ṣé súnà ní ká máa táàgì orúkọ èèyàn ṣé súnà ní ká máa gbé fọ́tò èèyàn ṣé súnà ní ká máa lépa ara wa pé báwo ni lágbájá ó ti ṣiṣẹ́ tálùkọ́ ní látàjà sàṣù ẹ má tọpinpin ara yín èyí táwa ń ṣe yìí o à ṣe ń torí owó o à ń ṣe fẹ́ sìn ni torí súnà ni o ọlọ́run kó tún gbogbo wa ṣe o tọ́ra wa náà jọ wà ń bẹ́ o àfáàní kò sí ní tó lè gbé ẹnì kankan jáde nínú súnà àti ṣíyà ó ní innama hiya amaliyatu istighilal siyasiyya ó ní gbogbo ń tà ń rí tó ń ṣẹlẹ̀ láàrin onísúnà àti oníṣíyà o wàhálà tí ń bẹ ń bẹ lọ́rọ̀ òṣèlú ó ní li hadhihi al-khilafat gbogbo ìyapa tẹ̀ ń rí ni òṣèlú ni o
kágbára má bọ́ mọ́ wa lọ́wọ́ ọ̀dọ̀ wa ló gbọ́dọ̀ wà. kama hadatha bayna al-madhahibi al-fiqhiyya al-arba'a bó ṣe ṣẹlẹ̀ láàrin àwọn onífíkìú mẹ́rẹ̀ẹ̀rin. Táǹbàlì ò fẹ́ kó jásí pé òun kọ́ lọ̀gá, tí Ṣáfù yìí ò ní gbà fún Málìkì, tí Málìkì ò ní gbà fún Abu Hanifa. Àwọn ìran wọn gbà fúnra wọn. Ọlọ́run ti ń bá wa paná rẹ̀ nísìn tí ò sẹ́ni ti ń bèrè pé àní nígbà tá a lọ sí Mẹ́kà lẹ́nìkan bá ń bi wálé rẹ̀ nínú Lárúbáwá aṣàfù'iyya antum am Hanafiyya, ó ń wẹ̀ ní tó fẹ́ bá kírun. Ó wá ń bèrè yìí pé ṣe Hanafiyya lẹ́yìn ni àbí Ṣàfù'iyya. lè ń bá ní ana lastu Ṣàfù'iyya wala Hanafiyya bal ana muslimun ló bá kó sí. Ó fẹ́ mọ bí tá a bìlọ́ǹgì sí, ó ń wẹ́ni tí ó bá kírun. Nígbà táwọn ìmáàmù ti kírun ó tún ń wá Ṣàfù'iyya kiri. La ilaha illallah, ẹ̀rí pé nǹkan ṣe wá. Àfáàní tó ṣe ẹ̀ láàrin ó ní kullul faruqi baynana wa baynahum iya mas'alatul imama, gbogbo tó ń ṣe láàrin wa ọ̀rọ̀ aṣáájú ni o. Ọ̀rọ̀ ta ni ó wà níwájú ẹnìkan ò fẹ́ gbà fẹ́ nìkan ló ń bí Ṣíà àti Sunna. Sheikhul Azhari tó wà lọ́wọ́ ló ń sọ. Sheikh Dr. Wisal àwọn náà dá sí. Nasir àwọn jẹ́ mufti Masar náà rí, wọ́n ní nas'alullaha wahadata bayna al-muslimin, wọ́n ní táwa ń bẹ Ọlọ́run lé lórí náà ní ìjọkan àwọn mùsùlùmí. Wa idhalata kulli adawatin wa khilafin, kọ́lọ̀ ń sì bá wa yọ gbogbo ọ̀tá tó wà láàrin wa kúrò, kó sì bá wa yọ èdè àìyedè fi marfa'atil fiqhi baynahum, níbi ọ̀rọ̀ àgbọ́yé ẹ̀sìn tó wà láàrin wa, kọ́lọ̀ ń bá wa yọ kúrò. ń táwọn àfa Sunna wí nìyẹn. Ẹ wá jẹ́ á lọ sọ́dọ̀ àwọn àfa Ṣíà, kí làwọn sọ. Hayatullah Sayyid Hussein, àfa àwọn máa ń sábà lo Hayatullah fúnra wọn. Hayatullahi Sayyid Hussein Barjurdi àwọn ní ba'atha risalatan ila Sheikh Abdul Majid Salim Mufti Sunna. Àfáwà kan wọ́n ń pè wọ́n ní Abdul Majid Salim, àwọn jẹ́ mufti fún àwọn onísunna. Wal mustasharu sabiqi al-Jami' al-Azhari, wọ́n jẹ́ olùbánidámọ̀ràn fún Azhari nígbà náà. Àfáà yìí wá kọ lẹ́tà sí wọn torí pé wọ́n kọ lẹ́tà sí wọ́n á dá èsì padà. Kí ló kọ síbẹ̀? Ó ní as'alullaha ta'ala an yubaddila al-jahala wal-infisala bayna al-madaris al-islamiyya al-mukhtalifa bayna ba'duna al-ba'd lil-ma'rifati al-fi'liyya wal-lutfi wat-tadamun. Ẹ wá gbọ́n táfà Ṣíà náà sọ. Ó láwa náà ń bẹ Ọlọ́run an yubaddila al-jahala, kọ́lọ̀ ń bá wa kó àyìnbọn kan kúrò lẹ́, wal-infisala àti ṣe tèmi ń ṣe tiẹ̀. Ìyẹn fi hàn pé tó bá ń rí Ṣíà sí kèfèrí aláìmọ̀kan ni ọ́. Ṣíà tó bá rí Sunna náà bẹ́ẹ̀ aláìmọ̀kan lòun náà o. Àfáà Ṣíà kan rẹ̀ o ló ń sọ fọ́lọ́run pé àwa náà as'alullaha ta'ala an yubaddila al-jahala wal-infisala, àwa náà ń bẹ lọ́hùn lọ́dọ̀ wa kọ́lọ̀ ń bá wa pààrọ̀ àìmọ̀kan yìí kó kó mọ̀ padà sáyé. Àwọn onímọ̀ ti lọ, àwọn tí ń búyàn ló kù. Ngbé yẹn bá ń pẹ́ pé bàbá rẹ̀ ló pònú, ẹ ti mọ̀ pé bàbá tiẹ̀ náà pònú. Tí bàbá rẹ̀ ò bá yá dídìrín yóò rí bàbá tó ṣáàpù yóò pè ló pònú. Yóò wá ní òpònú sọ wípé ṣé mi lẹ̀ ń takò àbí Kùránì. Ẹni tó bí ọlọ́mọ ó sì ló ń ṣe Súnà, ó ń ṣe Ìsìlámù. Ibẹ̀ yẹn náà ti jẹ́ àmẹ́rú bàbá tó bí ọ. Ẹni tí ò nírú ẹni ò lè mọ yí ẹni. Ẹni òpònú bá bí kò ní mọ yí ẹni tí ẹ ṣe pònú, yóò rò pọ̀pọ̀nú ni. La ilaha, mo rántí ọmọ kékeré kan níjọ́ kan tó ń sọ̀rọ̀ kan lóní Jamiu Adegunwa, you are a bastard. La ilaha illallah. I say it and I will say it again. Lọ́mọ kékeré tó ní ayé tí ó lò
ṣe tá a bá wá sórí Facebook ṣáà ní jẹun níjọ́ tí ò sí ń bẹ ńkọ́ Shehu Kamali wáyé wọn ló Facebook wáyé sí mọ̀ wọ́n Shehu Adama wáyé wọn ló Facebook wáyé mọ̀ wọ́n kódà wọ́n tún wá popular jù wá lọ títí dọ̀la. èmi nínú àwọn tí ń wò àwọn wà ní ìsèpè ni wọ́n ṣe torí pé wọ́n rí mọ́lẹ̀ kankan nínú ọ̀rọ̀ tá à ń sọ àfikọ́ lọ ńlá wa ẹlẹ́mi wa sọ̀rọ̀ ẹ̀ dídí gbolúgi lórí ọ̀rọ̀ Islam pé àfi ká dá ogbó ẹ̀rú ká dàbí ọmọ bá mọ́ríkà síjà kí mọ̀ríkà sí ọmọ bá dàbí jà ẹ̀yin ò sí ń bí àtúnṣe tálùkùránì sọ fún wa pé wà ń tọ́ ìfàtàìní àwọn ń tọ́ ìfàtàìní minal mu'minina iqtatalu tẹ́ ẹ bá rí múmi ní méjì tí ń bá ń jà faslihu baynahuma ẹ ṣàtúnṣe láàrin wọn àmọ́ ńgbà tẹ́ ẹ gbà kùránì gbọ́ ẹ̀yin lẹ́wà ní kò sí ẹni tó lè gba orúkọ Sheikh Adam lọ́wọ́ mi àfàfà abasitu ṣe gbọ́rọ̀ gbogbo tíjà bá wà nínú wọ́n máa ń dùn inú wọn máa dùn ni kádàbí àti mọ̀ríkàsí ó jà káwọn eléyìí náà ní súnà ká máa bára wọn jà ọlọ́mọdé ń ponú débẹ̀ láyé tí wàá máa bá dàbí jà àdàbí tí ò bá ti fẹ́ràn Sheikh Adam mi ní ò ní fẹ́ràn ẹ̀ mọ̀ríkàsí tí ò bá ti fẹ́ràn Sheikh Kamali mi ò ní fẹ́ràn ẹ̀ torí pé lórí burúkú lẹ́yìn méjì àdàbí àtọ́ bá lérò wípé òun lè sọ̀kò sílé Sheikh Adam kò lè lọ́la mọ̀ríkàsí yànnà tó bá kó òun lè sọ̀kò sílé Sheikh Kamali kò lè lọ́la torí pé lórí burúkú lẹ́yìn méjèèjì tẹ́ ẹ bá rí bá ní. ó wá kẹ́ntì ó wà bínú sí mi nínú ẹ̀ méjì àbẹ́yẹ ṣe lórí ibú ni ọmọ àdàbíyà tó bá fẹnu yẹpẹrẹ Sheikh Adam àti ẹ̀ka màrìkàsíyà tó fẹnu yẹpẹrẹ Sheikh Kamali láwọn tí wọ́n fẹnu yẹpẹrẹ ara wọn tó fi jáde láyé làwọn wèrè kan wá sá sí yín lábẹ́ wọ́n wá ń tanná sí yín wọ́n fẹ́ dà yín rú bí Amẹ́ríkà àti Yehudi tí wọ́n ń ṣe fún Iran lọ́wọ́ tí wọ́n da ogbó Islam ayérú t'Amẹ́ríkà wá ń san owó ká lọ́ máa da ayérú wọ́n wà lérò pé mùsùlùmí ní dàrú wọ́n ní mọ̀ pé Amẹ́ríkà ni bó ni wọ́n ti ń da ayérú tí Amẹ́ríkà ò lọ́wọ́ ń bẹ̀ níbo ni wọ́n ti ń já ń lu kan t'Amẹ́ríkà ò ní sílẹ̀ yẹn nìkan náà àfa yìí wá sọ pé à ń bẹ lọ́hùn kọ́lọ̀ ń bá wa kó àìmọ̀ kan àti ṣe tèmi ṣe tiẹ̀ láàrin al-madaris al-islamiyya al-mukhtalifa láàrin àwọn ẹ̀kọ́ Islam àwọn ilé ẹ̀kọ́ Islam tó yapa ara wọn yìí ẹ dákun kí ni wọ́n ń kọ́ ní mọ́ríkàsì kùránì ni kí ni wọ́n ń kọ́ ládàbíyà kùránì ni lọ́dọ̀ onísùnà tí yín kílẹ̀ ń kọ́ ń bẹ̀ kìí ṣe kùránì náà ni ṣe ìmọ̀ kan wà tó ju kùránì lọ ni tó wá ń di pé onísùnà ó mọ lanu wípé ẹ má mú ọmọ lọ bí tí wọ́n bá pè ní mọ́ríkàsì ẹ má mú ọ lọ bó tí wọ́n bá ti ń pè ní dáàrú torí pé kọ̀wúkọ ni wọ́n kọ́ wọn ń bẹ̀ ìwọ sì ti kọ́ ń bẹ̀ rí gbogbo èyí tẹ́yìn sì kọ́ ń bẹ̀ yẹn tọ́lọ̀ ń bá yọ kúrò nú ayé yín wàláhì kò ní kù kankan gbogbo ń tẹ́ ẹ kọ́ làárọ̀ ọ̀hún tọ́lọ̀ ń bá yọ nú ayé yín kò ní kù kankan lárúbáwá tẹ́ ẹ ti gbọ́ kẹ́ tó lọ lẹ́ lárúbáwá ni tọ́lọ̀ ń bá yọ kúrò torí tọ̀hún yẹn ò ní yé yín mọ́ ẹ mọ́re ẹ máa bọ́ ta àwọn ẹ wà máa parọ́ ogun ni wọ́n ń kọ́ mbẹ́ o irọ́ kẹ̀ ni wọ́n ń kọ́ lọ́dọ̀ tí irọ́ àti pé afa yìí ni ó ní àwọn ìyapa bayna ba'dina al-ba'd láàrin apá kan sápá mi lil ma'rifatil fi'liyya wal lutfi wat tadamun ká tiẹ̀ lè mọ bá ti mọ bára wa ṣe ká lè láàánú ara wa ká lè láṣepọ̀ afa ṣíyà kan ló wí yìí èmi inú àfàṣíyàn ayatullahi ruhullahi al-Khomeini gbogbo wa la gbúrú ẹ tẹ bá ń gbọ́ ayatullah ruhullahi al-Khomeini ẹ wá gbọ́n tó ń sọ lẹ́yìn tó jẹ́ pé olórí wọn yányánu tí wọ́n máa parọ́ pé ṣíyà ẹ tí ẹ gbọ́dọ̀ tẹ́tí sí wọn ẹnìkan ẹ gbọ́dọ̀ ṣíyà ni ó wàá tàn èmi kí ni ó fi tàn mí sọ́nsọ́nà ni ó tàn mí kí ló fi tàn mí kéṣiṣi tẹ̀díbó ń jẹ́ kí n máa jẹ́ pàǹdàbí ní eṣiṣẹ́ òkè ọ̀rẹ́ ṣe in tó fi tàn mínú láyé ìsìláàmù yìí àwọn èèyàn ń pàǹdàbí lónírọ́ nítorí ń ta àkójọ sínú hadith pé wọ́n lánàbí sọ yìí pé ẹ ṣọ́ra o láti máa ṣíwájú ìmáàmù gbórí sókè nínú ìrun
kórì yín má bàa dorí kẹ́tẹ́kẹ́tẹ́. Àwọn kèfèrí wá ronú pé àwọn ń wò pé títí dọ̀la àwọn èèyàn ń ṣáájú ìmáàmù gbórí sókè orí wọn yóò sì dorí kẹ́tẹ́kẹ́tẹ́ torí pé ẹ sọ bẹ́ẹ̀ láti fi dẹ́rù bà àwọn èèyàn kọ́ má lè máa ṣe bẹ́ẹ̀ kò ní ìdí ká parọ́. Kí lànà bí fẹ́ gbà nù kí orí ọmọlẹ́yìn rẹ̀ wá dorí kẹ́tẹ́kẹ́tẹ́ torí pé ó gbórí sókè báwo ni ó ṣe wá kírun mi bó bá dorí kẹ́tẹ́kẹ́tẹ́. Àfà tí ì rí nǹkan kan Ọlọ́run kò síjú àánú wa. Àfà wa Ayatollah Ruhullahi àsìkò sì ti lọ Ruhullahi al-Khumaini wọ́n ní alwadatu ma'al muslimina sunnatun wajibun ẹgbọ́n tí Khumaini wí pé ìṣọ̀kan láàrin àwọn mùsùlùmí o as-sunnatun wajibatun ìlànà kan ọ̀ranyàn ní alal muslimin fún gbogbo ẹni bá jẹ́ mùsùlùmí. Léyìí tó ń fi hàn pé ṣíà ti rẹ́dì láti bó ní súnnà ṣe onísúnnà ní ògbà. Hayatullahi as-Sayyidu Khamenei lára àwọn àfa àwọn àgbà ni òun sọ nínú fatiwa rẹ̀ awla itharatil fitna nígbà tí wọ́n ń sọ nípa wàhálà tó wà nú ayé bil idofa àwọn náà á di ọ̀rọ̀ mọ́ pé ila anna al-khilafa makhalifun lil Qur'ani wa sunna pé ìyapa tá bára wa ṣe ó takò al-Qur'ani àti ìlànà ànábì. Ṣó ní súnà ò mọ̀ bẹ́ẹ̀ ni ṣó ní ṣíyà ò mọ̀ bẹ́ẹ̀ ni kó ní súnà máa lóhùn ní bó ní súfì ṣe kó ní súfì máa lóhùn òfẹ́ ró ní ṣíyà makhalifun lil Qur'ani wa sunna kó yapa Qur'ani ó yapa ìlànà ànábì. Àfa ṣíyà ní ń wí yìí o léyìí tí kó wá wọn ń gbà yí pé ń tà ń ṣe yìí ò da àmọ́ ẹ̀ lè gbọ́ lọ́dọ̀ àwọn àfa wàhábíyà. Ẹ máa gbọ́ àṣìyà kufarun kí wọ́n wá sọ ní annahum yasubuna sahaba wa tabi'in wọ́n ní wọ́n ń bú sahaba wọ́n ń bú àwọn tabi'in fa hum min ahli an-nar ọmọ náà ni wọ́n fa hukmuhum al-qatl ìdájọ́ wọn ní ká pa wọ́n. Ìntẹ́ gbọ́ lẹ́nu wọn nù ká pa yẹn ṣáà ni. Àfáàní annal khilafa bá a ṣe ń ya para tá n bára wa jà yìí khilafun lil Qur'an wa sunna ó tako Qur'ani ó tako sunna. Àfáàní fa hadha yuda'iful muslim eléyìí ń sọ mùsùlùmí dọ̀lẹ́ mùsùlùmí ò lágbára nú ayé mọ́ Qur'ani dẹ̀ sọ bẹ́ẹ̀ o. Fala tafshalu ẹ má ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ wa tadhhaba rihukum kágbára má jáde kú ònú ayé yín mùsùlùmí ò lágbára mọ́. La tanaza'u Kùránì ní ẹ gbọ́dọ̀ bára yín jà fatafshalu tẹ́ fi wá fọ́n yẹlẹyẹlẹ wa tadhhaba rihukum tẹnu yín ò wá ní tó ọ̀rọ̀ láwùjọ mọ́ ṣẹ́nu mùsùlùmí tọ̀rọ̀ láwùjọ ni. Ó dàbí ẹnìkan tí ń sọ ń jò ní pé fọ́tò yíyà haramu ni ó dẹ̀ jókòó síwájú kámẹ́rà sì ń yà ọ́ èyí tó wà wájú rẹ̀ ń kọ́ aláìlá lórúkọ súnnà náà ni ó lórúkọ súnnà ni ó gbẹ́gẹ́ yẹn ya fọ́tò haramu ni òun dẹ̀ jókòó wájú kámẹ́rà wọ́n sì ń yà á kí wá ni wọ́n ń yà ọ̀hún èrè ni wọ́n ń yà mẹ́ àbí kìí ṣe fọ́tò ọlọ́mọdé alágbọ̀yé Islam afájẹ́ ń parí gíní torí pa gbọ́dọ̀ parí ẹ lónìí. So makhalifu ó ní yudaifu li muslim ó ń sọ mùsùlùmí dọ̀lẹ́ fashikaku haramun ìmọ̀ bára wa jà tá à ń ṣọ̀tọ̀ èèwọ̀ ni ó àfàṣìyàn ló sọ bẹ́ẹ̀ o. Kùránì náà ṣe sọ bẹ́ẹ̀ la tanaza'u ẹ mọ̀ bára yín jà tẹ́ ẹ mọ̀ ṣe fanfa fatafshalu tẹ́ wàá pín yẹlẹyẹlẹ wa tadhhaba rihukum ẹ ní wúlò mọ́ àǹfààní ò ní sí lára yín mọ́ ẹnu yín ò ní tọrọ mọ́ kèfèrí ò ní bẹ̀rù yín mọ́. Ọlọ́pàá lè dáfà dúró tẹ́lẹ̀ bí láwa ní ẹ bá ṣe tóbi tó ní ìsìn wọn fi dẹ́ dúró billahi lazim bí láwa ní ẹ bá ṣe tóbi tó ní ìsìn ni wọn fi dá ọ dúró ní títì wọn á sáàṣì gbogbo mọ́tò ẹ torí nígbà tí wọ́n ti ń bá ní tí ò dá nínú báàgì àfa ta ló mórí bọ́m̀bẹ̀ ṣó ní súnà ò mórí bọ́m̀bẹ̀ ni oní bídíà oní súfì ò mórí bọ́m̀bẹ̀ àwọn èèyàn ò mórí bọ́m̀bẹ̀
sáfà onísúnà yẹn lo jìbìtì ni ó wà tó ń lo jìbìtì ẹni tó ń fi rúkìá lo jìbìtì ń bẹ kódà ẹni tó ń fi rúkìá báwọn èèyàn sùn wá tí ó fi báyàn sùn billahi ladhi la ilaha illa huwa tí ó ti mọ báyàn sùn nu mọ́ṣáláṣí láwọn tẹ́ ń pè tán tínú gbọ́n máa tóbi yẹn tẹ́ ẹ máa tí wọ́n máa ní la ilaha illallah billah kódà mo mọ̀ èèyàn tó rí bẹ́ẹ̀ mo fi Ọlọ́run búra àmọ́ àníwí yóò fún àwọn èèyàn ní omi rúkìá mu tó bá ti wá ṣe bí ẹni dákú yóò sì gbé wọn wọlé yóò bá wọn sùn so bá a ṣe bó ṣe wà nù lìkì lọ́dọ̀ Sufi yẹn náà ló wà lọ́dọ̀ Sunna bó ní Sunna ṣe ń lu jìbìtì náà lárí inú oní Sufi náà tó ń lò ẹ lè ṣe kẹ́ ẹ má bọ́ ọmọkọ́mọ ń bẹ á ti pọ̀ jù ìkan lè wá rán mọ́ ìkan là ń wí ìkan tó máa ń sábà bú wa ń gbà kan yẹn wọ́n ròyìn àrà tó máa ń fi àsákà ìdá mọ́ṣáláṣí kan tó lè kú omi kan àmọ́ àwọn òní mọ̀ tú yín láṣìírí torí Ọlọ́run ò fi rán yàn kí ló fẹ́ tú àṣírí mùsùlùmí sí kí ló fẹ́ tú àṣírí mùsùlùmí sí èmi inú yín ó fún yàn lóyún yóò sì máa sọ bí wọn gbọ́dọ̀ gbọ́ kò tún wá ní gbọ́ bùkátà ọmọ yóò wà tún sákúò nílùú yẹn yóò sá lọ lúbomi yóò lọ wọn ṣe rúkìá mẹ ṣé kò sí yẹn náà ni bẹ́ẹ̀ náà ló wà lọ́dọ̀ Sufi náà ṣé gbogbo onísúfì ni ò wá dání ṣé gbogbo onísúnà ni ò dání onísúnà tó dá ń bẹ́ẹ̀ onísúfì náà tó sì dá wà. naam àfáà yẹn sọ pé ìjọ lẹ́ni ayatollah ali asayisatani ìyẹn náà tún dá sí fi ijabati su'al láti dáhùn ìbéèrè kan tí wọ́n bí léèrè wípé aliman yakulu shahada wa yusalli wa yattaba ihda al-madhahib al-islamiyya muslimun wọ́n bi àfáà Ṣíà yẹn léèrè pé ìjẹ́ ẹni tó bá ń jẹ́rìí pé la ilaha illallah muhammad rasulullah wa yusalli tó sì ń kírun wa yattaba'u ihda al-madhahib al-islamiyya tó sì ń tẹ̀lé kan nínú madhahibu islam bóyá Málíkì ni Ṣáfi'í ni Hanbali ni àbí Abu Hanifa ni wọ́n lẹ́ni yẹn ìjẹ́ mùsùlùmí ni ẹ wá gbọ́ ní táfà fi dáhùn láfà Ṣíà ni o ìdáhùn àfàrí ó ní kullu man qala shahadata ya'mal kama tasif wala yu'adi ahlal bayti fa huwa muslimun ó ní gbogbo ẹni tó bá ń ṣe la ilaha illallah tó sì ń ṣiṣẹ́ bí la ilaha illallah ti hàn wala yu'adi ahlal bayti tí ò bá ti mú àwọn ará alẹ́ ànábì lọ́ta àbí ṣé yẹ kẹ́nìkan máa ará alẹ́ ànábì lọ́ta ni ó ní fa huwa muslimun. wọ́n wàá máa sọ fún wa wípé àwọn Ṣíà wọ́n hádi orígun mọ́ Islam Wàhábíyà náà hádi mọ́ wọ́n máa sọ pé Ṣíà gbà wípé bí èèyàn ò bá ti ní àkídà sí àwọn Ahlul Bayt kìí ṣe mùsùlùmí bẹ́yìn náà ṣe gbà wípé bí èèyàn ò bá ti gba Wàhábù gbọ́ pé ó mú àkídà tuntun wá bẹ́ẹ̀ nìyẹn náà ṣe mùsùlùmí bó ṣe wà lọ́dọ̀ tí yín náà nìyẹn ẹni tí ò bá ti gba àkídàtul wàhábíyà tẹ́ padà sọ di sàlàfíyà yẹn kò ní wallahi kìí ṣe mùsùlùmí lọ́dọ̀ wọn in tó ń dá wàhálà lẹ́nu. naam ẹ jẹ́ ká wá lọ sínú al-Qur'an. qala ta'ala ká lọ sínú suratul Anfal nínú Qur'an 8 náà kọ́nu verse 46 ọlọ́ni la tanaza'u ẹ má bára yín jà fatafushalu tẹ́wàá máa pín yẹlẹyẹlẹ watadhhaba rihukum tẹ́wàá ní lágbára mọ́ tó fi di pé àṣẹ ọlọ́run yóò kú lára yín ẹ̀ nílé dẹ́rù bàyàn mọ́ wasibiru ẹ ṣe sùúrù pẹ̀lú ara yín onísúnnà kó ṣe sùúrù pẹ̀lú oníṣíà Ṣíà náà kó ṣe sùúrù pẹ̀lú onísúnnà torí pé inna Allaha ma'a sabirina ọlọ́run àbá ń bẹ pẹ̀lú àwọn onísùúrù ṣé oníṣíà ṣó wá lè ṣe sùúrù fún onísúnnà ṣé onísúnnà lè ṣe sùúrù ṣé tí ò ṣe sùúrù fún onísúfì lórí pé yẹn ń pè la ilaha illallah ṣe bí tó bá wà lábùkù lájọ ọmọ tún ṣe tẹ́nìkan fi wá ń ṣe ìbàjẹ́ Tìjàníyà ìbàjẹ́ Kọ̀dìríyà tó fi wá ń ṣe ẹpisódù 30
àwọn ẹlẹ́sìn Tìjàníyà àwọn àáfàá dẹ̀sìn rú ìwọ́pẹ́ nìkan láfàá dẹ̀sìn rú tọ́lọ̀ ní kẹ́nìkan má fẹnu ọ̀rọ̀ àbùkù sẹ́nìkan èyí ṣàfà súnà na alukurani ló sọ eléyìí o ẹ ṣe sùúrù pẹ̀lú ara yín ẹ ṣe sùúrù pẹ̀lú ara yín ẹ̀rọ àwọn pé àwọn kan parétọ̀ ní ìsìn pàápàá wọn fẹ́ ríra wọn torí pé wọn lè ṣe sùúrù pẹ̀lú ara wọn wọn wà lágbára ariwo lókùn tẹ́ ń pa káàkiri gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe kọ́ńpá àwọn tí wọ́n ń ṣe ń gbà kan wọ́n já ṣe báwọn bàbá Bọ́lájí ṣe rí àwọn àmọ̀wò alága wọn ṣe rí àwọn Bùnìyámínú alálàyé wọn ṣe rí wọ́n dẹ̀ ń bára wọn ṣe papọ̀ ẹ̀yin ti sìn yóò wá lè bára yín ṣe torí pé kí ni torí pé ẹ ní sùúrù ẹ ṣe yọkan lọ́lọ́run sọ ayé ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ mú wá Ali Imran Quran 3:105 ọlọ́run kì wá nílọ ó ní wala takunu kalladhina tafarraqu wa khatalafu min ba'di ma ja'ahumul bayyinatu wa ulaika lahum adhabun adhimun Kùránì ní wala takunu ẹ má lọ dàbí àwọn tí wọ́n já sí pé ní kalladhina tafarraqu wọ́n pínra wọn yẹ́lẹyẹ̀lẹ wọ́n pínra wọn lọ́tọ̀ọ̀tọ̀ wa khatalafu wọn wá ń takò ara wọn àwọn Yahudi ni wọ́n rí bẹ́ẹ̀ ọlọ́run wálé gbọ́dọ̀ ṣe bíi tiwọn min ba'di ma ja'ahumul bayyinatu lẹ́yìn ìgbà táwọn ọlọ́run bá tá a fìdí òdodo múlẹ̀ fún wọn àwọn tí wọ́n bá wá rí bẹ́ẹ̀ lahum adhabun adhimun wọn ó jẹ́ ìyà tó lágbára ọlọ́run lẹ́ẹ̀ máa jìyà onísúnnà tí ò fẹ́ rónísúfí onísúfí tí ò fẹ́ rónísúnnà onísúnnà tí ò fẹ́ rí ṣíyà ṣíyà tí ò fẹ́ rí súnnà ọlọ́run lẹ́ẹ̀ jìyà lálùkìyámà Kùránì ló wí o pé látàkùnú ẹ má lọ kọ́ ṣe àwọn Yẹhudi tó jásí pé ní tafarraku wọ́n pínra wọn lọ́tọ̀ọ̀tọ̀ wa khatalafu wọn wá ń takora wọn min ba'di ma ja'ahumul bayyinatu lẹ́yìn tá a sọ fún wọn wípé la tanaza'u ẹ má pín yẹlẹyẹlẹ fatafushalu ẹ má bára yín jà kẹ ẹ má wà lọ pín yẹlẹyẹlẹ wa tadhhaba rihukum kẹnu yín má wà di tí ò ní tọrọ láwùjọ mọ́ ọlọ́ni tẹ́ ẹ bá ti wá rí bẹ́ẹ̀ ẹ jìyà tó ní agbára nínú súra mi súratu Rum aya 30 aya Quran 30 verse 30 to 32 wá gbọ́n tọ́lọ́ wọn bá ń sọ mbẹ́ ó ní wàá kí mùsọ̀láta ẹ máa kírun wala takunu minal mushrikina ẹ má lọ kọ́ṣe àwọn ẹlẹ́bọ minal ladhina farraqu dinahum láwọn tí wọ́n yẹ ẹ̀sìn wọn lọ́tọ̀ọ̀tọ̀ oníṣàngó ò lè ṣẹ̀sìn Ọya Ọya ò lè ṣẹ̀sìn oníṣàngó Ọlọ́bàtálá ò lè ṣe tọ̀ṣun eléyìí náà ológun ò lè ṣe tèṣù wọ́n tiẹ̀ wá ń parọ́ kan ní ìsìn wọ́n léṣù ń tún ayé ṣe ni o ṣé wọn pé nǹkan ń ṣe àwọn ará bí wọ̀nyí o ẹ̀yin náà ẹ gbọ́ ẹlẹ́lẹ́kún ń sunkún láàárọ̀ yẹn ń sun ẹ̀jẹ̀ ṣé yín arí lẹni tí máa ń sun ẹ̀jẹ̀ níbi ẹlẹ́kún tí ń sunkún ń bẹ́kún ló yẹ ó sun abẹ́ ń gbọ́ ẹ máa ní ẹ ní èṣù onílé kọ́ngùnkọ́ngùn ọ̀nà ọ̀run ṣẹ́ni tí ilé rẹ̀ ò báláǹsì lọ́nà ṣé yín arí wá ni ẹ wá ẹ̀ṣẹ̀ wá ń ṣe ní ìsìnkú àwọn èèyàn ló fẹnu bà èṣù jẹ́ kìí ṣe níbi ìránṣẹ́ Ọlọ́run ni tó yẹ pé tẹ́ ẹ bá fẹ́ bá tèèyàn jẹ́ èṣù yẹn lẹ́ràn ẹ wà lójíṣẹ́ Ọlọ́run ni ẹni tí ń bà nǹkan jẹ́ abẹ́ ẹ̀rá dánwò àbí ṣe ìyẹn wá jẹ́ nǹkan rẹ̀ ògún olómi ńlẹ́ fẹ́ jẹ̀wẹ̀ òláṣọ ńlẹ́ fi mọ̀ kí mọ̀ bọ̀ ẹ ṣe mọ̀ pé wèrè lè yíhun ọlọ́mọ ṣe wá ń wèrè o wa aqimu ssalata ẹ máa kírun wala takunu minal mushrikina ẹ má lọ dàbí àwọn òṣèbọ minal ladhina farraqu dinahum láwọn tí wọ́n pín ẹ̀sìn wọn yẹ́lẹyẹ̀lẹ wa kanu shiyahan tó wá di group wọ́n di ikọ̀ onísúnnà ṣíyà ni ọ́ onísúfì ṣíyà ni ọ́ oníṣíà náà ṣíyà ni torí pé kí náà ń pè ní ṣíyà àwọn tí wọ́n ń tẹ̀lé ìlànà nígbà Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ànábì Musa ó ní hadha min shi'atihi eléyìí ń bẹ nínú àwọn tí wọ́n ń tẹ̀lé Musa wa hadha min aduwwihi èyí sì ń bẹ nínú àwọn ọ̀tá Musa fawakadhahu ni Musa bá fọwọ́ ta láyà
ló bá lọlẹ̀. ṣíà náà ni ìlànà téèyàn ń tọ̀ tàbẹ́ni tó fẹ́ràn èèyàn. àmọ́ tó ní súnà ó bá tú wọ́n á ní fẹ́nu náà ń pè bẹ́ẹ̀. torí pé nínú kùránì bí tọ́lọ́wọ́n bá ti lò ó lò láwọn àyè bí títúmọ̀ wọn ti yàtọ̀ síra wọn àmọ́ yìí wọ́n ń ṣe lẹ́ni a máa yanjú èyí wọn lọ́dọ̀ wa lọ́hùn. kùránì ní ẹ má dàbí irú wọn farakudi nahun wọn pín ẹ̀sìn wọn yẹlẹyẹlẹ wákàánù ṣìyà wọn wá ń ṣe lọ́tọ̀ọ̀tọ̀ àwa ń rí salaf à ń rí serious salaf à ń rí serious salaf mss ń lọ lọ́tọ̀ tó o bá jọyìn wọn ò lè fẹ́ yàn ń bẹ̀ ẹgbẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tmc ń bẹ lọ́tọ̀ tó o bá jẹ́ tmc ò lè fẹ́ yàwó ń bẹ̀ tẹ̀bùlígù náà tó o bá jọyìn wọn ò lè fẹ́ yàwó ń bẹ̀ amadíyà náà tó o bá jọyìn wọn ò lè fẹ́ yàwó ń bẹ̀. ọlọ́ndẹ̀lá gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ó láwọn tá a wí yẹn kúlù hisibin bima ladayhim faruhuna kó wá ń ṣe fáàrí pẹ̀lú ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ onísùnnà rí pé òun ló ń dájú tẹ̀bùlígù rí pé òun ló ń dájú àwọn tibí rí pé àwọn làwọn dájú tọ̀hún rí pé òun lòún dájú kó wá ń pọn rẹ̀ lé òun yẹ̀yẹ́ olómìn. àyà tí mo tún fẹ́ mú wá ẹ jẹ́ a lọ sínú suratul an'ami Quran 6 verse 159 ó ní innal ladhina farraqu dinahum wa kanu shi'an lasta minhum fi shay'in innama amruhum ila Allahi thumma yunabbi'uhum bima kanu yaf'aluna ó ní innal ladhina farraqu dinahum ó láwọn tí wọ́n pínra wọn sọ́sọ́ọ̀tọ̀ ń bí ẹ̀sìn wọn wa kanu shi'an wọ́n wá pínra wọn ní ikọ̀ wọ́n wá ń ṣọ̀tọ̀ọ̀tọ̀ lasta minhum fi shay'in ìwọ ànábì ò ní nǹkan kan ṣe pẹ̀lú wọn. onísúnnà tí ó bá ti fẹ́ rọ́ ní súfì ànábì ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ onísúfì tí ó bá fẹ́ rọ́ ní súnnà ànábì ò ní nǹkan kan ṣe pẹ̀lú rẹ̀ ṣíyà tí ó bá fẹ́ rọ́ ní súnnà àti ṣíyà tí ó bá fẹ́ rí oní súnnà tí ó fẹ́ rọ́ ní ṣíyà kúránì ní ń sọ yẹn èmi kọ́ ọlọ́run ló sọ pé innal ladhina farraqu dinahum àwọn tí wọ́n pín ẹ̀sìn wọn yẹ́lẹ́yẹ́lẹ́ wákàánù ṣìyà wọ́n wá ń ṣe lọ́tọ̀ọ̀tọ̀ wọn lè bára wọn ṣe kódà àwọn onísúnà yìí náà ò tún bára wọn ṣe o. ó máa rí i pé ṣé ìyún súnà ní í ṣe scammer ni nígbà aráfa súnà tó pàfà súnà ẹgbẹ́ ní scam ni bídíà rẹ̀ gan ju ti àwọn bídíà lọ lára àwọn onísúnà. bí bàbá Síkírù Láì Ṣàfí ti wà ní ìsìn lọ́dọ̀ táwọn kan kì í ṣe onísúnà bí bàbá yẹn ṣe dáa tó jẹ́jẹ́ tó torí pé ó ń recognize àwọn àfáà kan bí bàbá wa Qaradawi ó bá tún máa tako. ọlọ́nirú àwọn èèyàn bẹ́ẹ̀ lasta minhum fi shay'in ìrẹ́ ànábì ò ní nǹkan kan ṣe pẹ̀lú wọn. innama amruhum ila Allahi àmọ́ ìdájọ́ wọn ń bẹ lọ́dọ̀ Ọlọ́run. thumma yunabbi'uhum bima kanu yaf'aluna àmọ́ bí wọ́n ti lo ayé Ọlọ́run bọ̀ wá fún wọn lésì ẹ̀ wọ́n gbẹ̀san rẹ̀ Ọlọ́run fún wọn nírò. Quran 3 verse 103 tá a bá lọ wò Kùránì sọ fún wa wa'tasimu bi hablillahi jami'an wala tafarraqu ọlọ́ni wa'tasimu bi hablillahi gbogbo yín ẹ di ẹ̀sìn Ọlọ́run mú ẹ̀ṣẹ́ yọ ọ̀kan lórí ẹ̀sìn Ọlọ́run jami'an kẹwàá papọ̀ ẹ gbọ́dọ̀ sí lọ́tọ̀ọ̀tọ̀ wala tafarraqu ẹ má pín yẹlẹyẹlẹ a gbọ́dọ̀ gbọ́ súnà a gbọ́dọ̀ gbọ́ ṣíyà a gbọ́dọ̀ gbọ́ súfì kájọ máa jẹ́ mùsùlùmí papọ̀ o lè máa jẹ́ ṣíyà rẹ o lè máa jẹ́ súnà rẹ o lè jẹ́ súfì rẹ ṣáà mọ gbogbo àwọn tó kù lọ́mọ ìyá rẹ mùsùlùmí. Kùránì tá à ń kó ti wàláhì kò ní jẹ wọ́n lójú bíláhì làdí torí pé wọ́n ti fa làákàyè wọn ya wọ́n mọ tí ń jẹ́ Kùránì mọ́ tó bá yẹ pé Bukhari ni mo sọ náà tọ́ Masha Allah kódà tẹ́ ẹ bá gbé Kùránì lẹ̀ tẹ́ ẹ gbé Bukhari lẹ̀ ẹlòmíì gbé Bukhari yóò gbé Kùránì kalẹ̀ àmọ́ tí ó ṣe mí tí máa fi Kùránì lẹ̀ ọlọ́mọdé ń rí ọlọ́ni wa'tasimu bi hablillahi jami'an nídìí ẹ̀sìn yìí ẹjọ́ jẹ́ yọ ọ̀kan wala tafarraqu ẹ má ṣọ̀tọ̀tọ̀ Al-Imran nìyẹn nínú Al-Qur'ani Suratul Mu'minuna Quran 23 verse 52 wa inna hadhihi ummatukum ummatan wahidatan wa ana rabbukum fattaquni ìjọ yìí ẹyọ ọ̀kan péré ni Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ inna hadhihi ummatukum ummatan wahidatan ìjọ ìsìláàmù ẹyọ ọ̀kan ni wa ana rabbukum èmi lọ́lọ́run ọba gbogbo yín fa'buduni ẹ máa sìn mí
níbi ó ní fatakuni níbòmí ó ní fa abuduni èmi ni ẹ máa sìn èmi ni ẹ máa bẹ̀rù káwa lọ sínú àdísù ànábì torí wọn sáwọn ní Kùránìyún náà ni wọn ó mọ tó ń ṣe ni àwọn Kùránìyún àwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú àdísù rárá ẹnu táwa ń sọ ni pé àdísù tó bá ti tako Kùránì èmi ò ní gbà wọlé ìwọ sì lè gbà mi ò nítorí ẹ̀ bínú sí ẹ ìwọ náà má bínú sí mi mánéèjì mi kémi náà mánéèjì ẹ má máa gbé ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí o àyẹ̀fí báyọ̀ ṣe ẹ̀sìn dádì ẹ àbí tọ́lọ́hún. anabiwa Muhammad nínú Sahih Bukhari tá a bá lọ ka volume 2 nínú hadith 849 anabi ní la takhtalafu fa inna man kana qablakum ikhtalafu fa halaku la takhtalafu ẹ má máa ṣọ̀tọ̀tọ̀ ẹ má yapa ara yín ẹ sì má takora yín fa inna man kana qablakum tora àwọn tí wọ́n ṣáájú yín ikhtalafu wọ́n ṣọ̀tọ̀tọ̀ wọ́n yapa ara wọn fa halaku lọ́lọ́run fi pa wọ́n rẹ́ lọ́lọ́run fi bínú sí wọn yehudi tí wọ́n ṣe nìyẹn tá fi bínú sí wọn nasara tí wọ́n ṣe nìyẹn tá fi bínú sí wọn. nínú àdísù mi nínú Bukhari tá a bá lọ ka volume 5 hadith 2238 ó ní mathalul mu'minin àpèjúwe àwọn múmìnì fi tawaddihim níbi ìfẹ́ràn ara wọn wa tarahumihim àti bó ṣe yẹ kán láàánú ara wọn sí wa ta'atufihim àti bí tó yẹ kán gba ọ̀rọ̀ ara wọn dùn sí ó ní mathalul jasad ó dàbí bá sí ẹran ara kan báyìí bọ́dì kan tó jẹ́ tènìyàn ṣe pé idha ishtaka minhu udwun tí àyè ibì kan tó bá ti rí nira ń bẹ̀ tada'a lahu sa'irul jasad bis-sa'ri wal-huma gbogbo ara tó kù ní ó mọ fíìlì ẹ̀ pé nǹkan ṣe lónìí bí a bá ń jẹ mùsùlùmí kan kò kan mùsùlùmí mi lánàá nísìn lọ́dọ̀ àwọn tí wọ́n ń pariwo sàlàfíà yìí wọ́n ní bídíà ní kéèyàn máa fi bẹ́ẹ̀lì iṣẹ́ sìn àmọ́ nísìn ó ti di súnà ó ti di súnà nísìn alhamdulillah kó tiẹ̀ wá di súnà ṣé torí ìtọ́lọ́n lẹ fi wá sọ di súnà àbí nítorí pé ẹ fẹ́ fẹ́ràn ẹnìkan láti máa fi gbá ẹnìkan lẹ́ẹ̀fì mọ̀ pé bẹ́yàn bá ti ń pariwo pé súnà politician ni bẹ́yàn bá ti gbé súnà lórí jù politician ni politics ni ó mọ fẹ̀sí ṣe yóò máa rotate ẹ̀ báyìí ni. eléyìí náà ń bẹnu Sahih Muslim tá a bá lọ ka volume 4 1900 and hadith 1999 1999 1999 èmi náà wá fi tèmi náà kún Maulana Sheikh Adam ọlọ́mọba wa kẹwọn wọn ní bẹ́yàn bá sọ̀rọ̀ kalẹ̀ wọn á bèèrè pé èwo ni wọ́n fi kún èyí tèmi wá wí ni pé man farraqa bayna al-muslimin farraqa Allahu baynahu wa bayna al-janna gbogbo ẹni tó bá ń ya àwọn mùsùlùmí lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run ó ya òun àtàlìjánnà lọ́tọ̀ ọlọ́run ó ya farraqa Allahu baynahu wa bayna as-salam àwọn kan ní pé ẹni yẹn ti ya àlàáfíà ó ti fàáyà kò lè lálàáfíà ẹ sì ti gbé lónìí náà lálàáfíà tó bá ti ń ya àwọn mùsùlùmí lọ́tọ̀ọ̀tọ̀ ó ti ń ya àlàáfíà lọ́tọ̀ pé kò sí ti ń já àlàáfíà yẹn ni pé man farraqa bayna al-muslimin farraqa Allahu baynahu wa bayna as-salama kò ní rí peace bá a ti wá ṣàwálà àlàáfíà nísìn àdìsí tèmi wà fi gbẹ̀yìn ẹ̀ Jabir bin Abdullah radiyallahu ta'ala an ó lẹ́nìkan wá bá nàbí nínú Sahih Muslim ó ní ayyal islami khayrun islam wo ló dájú wala nàbí an tut'ima at-ta'ama òun náà ni kó mọ́ fáwọn èèyàn ló ń jẹ òun lẹ́sọ̀ dára mọ̀ pé sàárà ò dá mọ́ yìí máa fún àwọn ènìyàn ló ń jẹ ẹni kò dá kí yẹn ṣe sàárà ẹni fún yàn ló ń jẹ kí ni ṣe ó ní wa taqra'u salama ala man arafta wa man lam ta'rif wa ma sálámà sẹ́ni tó mọ̀ rí àtẹni tó mọ̀ rí ó mẹ́rí o ó mẹ́rí o ẹ̀wọ̀n tá a dà lónìí
ìborí ẹnìkan kéré sí tèmi láwọn obìnrin salamu aleykum la hijaba kò sẹ́sì mọ́ àfáàyàn onírùgbọ̀n salamu aleykum la hijaba no reply ṣòkòtò rẹ̀ ogun salamu aleykum la hijaba billahi àti wọ́n wá kọ́ àwọn èèyàn ní àgọ́ wọ́n wá dà wọ́n sáyé bẹ́ẹ̀ bá ráfọ́ ń bí díẹ̀ mọ́ pọ́nlé o la ilaha illallah wọ́n ti wá lébẹ́lì gbogbo èèyàn ló ń bí díà lẹ́lẹ́bọ ló ń bí díà lẹ́lẹ́bọ sì mọ́ rúkú tí ó pa yín ọlọ́run nìkan ni ó mọ̀ ọlọ́run dákun síjú. gbàgbé àwọn babalágége kaná àṣesílẹ̀ Adam tàná akúrí ní ó gbàgbé yẹn o kò sí inú onímọ̀ tòní tí ó ṣàǹfààní mímọ́ bàbá Adam.